mi ni Elijah Adébọ́lá Lateef Elijah Ṣẹ́olúwa ni olóyè Akọ̀gùn. Ẹ ṣeun. Lákọ̀ọ́kọ́ èmi jẹ́ ẹnìkan tí Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ ètò rán sílùú yìí láti bí ọdún 16. Ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ló máa ń wá mi pé ká jọ ṣètò lọ́la ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí àṣà àti lórí àwọn nǹkan míì. Èmi àti bàbá àjọ wá ṣètò ní 2003-2004 lèmi àti bàbá jọ ṣe ètò fọ́dún kan àti oṣù méjì. Émission tá a jọ ṣe ó jẹ́ 44 émission. Nǹkan tó dá èmi àti bàbá pọ̀ nìyẹn. A jọ ṣe ètò Yorùbá. Bàbá sì jẹ́ nǹkan kan, ó jẹ́ olódodo. Ìyẹn ni mo mọ̀ bàbá mọ̀. Bàbá jẹ́ olóòótọ́. Nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo bá ṣe nílùú Ìbàbá lẹ́ni àkọ́kọ́ tó ní òdodo, tó fẹ́ràn èèyàn, tó dẹ̀ ń fẹ́ ìlọsíwájú ọmọ ẹ̀dá. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àmọ̀ràn díẹ̀ ni mo kàn fẹ́ fún àwọn èèyàn sí àwọn ọmọ. Torí wọ́n ní ọmọ ń bẹ bàbá ń bẹ láyé ọmọ ò lẹ́ṣẹ̀. Bàbá kú tán ọmọ dẹ lẹ́ṣẹ̀. Káwọn ọmọ gan fúnra wọn kí wọ́n wá ṣọ́ra wọn torí kò sí ẹni tá a fẹ́ wò mọ́ wọn lára mọ́. Ẹ wo ọlá bàbá mọ́ wọn lára, ẹ wo ọlá bàbá wọn mọ́ lára, ìyẹn ti tán láti ní. Káwọn èèyàn wá wo ọlá Ànábì Muhammad àti Ọlọ́run kí wọ́n wò mọ́ wọn lára tí wọ́n bá ṣẹ̀ torí èèyàn ò lè ṣe kó má ṣẹ̀. Káwọn ọmọ gan kí wọ́n fìwà jọ bàbá wọn, kí gbẹ̀yìn wọn, ìgbésí ayé wọn kó dùn, kí gbẹ̀yìn wọn lè rí báyìí. Àti fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àti gbogbo ẹni tí ò ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ká ṣòdodo, ó ṣe kókó, ó ṣe pàtàkì tó ìgbẹ̀yìn ní kókó, ìgbẹ̀yìn ní kálukú ń jà fún. Ẹ ṣeun màmá wa.